the independence of the Yoruba people. Ìwọ la fi rán gbogbo nǹkan tó bá ní lọ́kàn láti ṣe lórí ìran Yorùbá lásìkò yìí ṣe ni kó lọ gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Ìwọ tó bá nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn ń pè ní Ìgbòho òòṣà, pé fọ́nrán yìí dọ́dọ̀ ẹ̀. Tó o bá nífẹ̀ẹ́ má pín. Bẹ́ẹ̀ ilẹ̀ o Sunday mo mà kí ẹ. Ọmọ rí bí iyán ilẹ̀ orí farabalẹ̀ kó gbọ́ mi dáadáa o. Gbogbo nǹkan tó o bá ní lọ́kàn láti ṣe lórí ìran Yorùbá lórí the independence of the Yoruba people lásìkò yìí ṣe ni kó lọ gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ni nítorí kí òmìnira ìran Yorùbá èyí tó ń jà fún kó lè ṣojú ẹ. Wò mí, àwọn kan ń dáná fún ẹ lọ́wọ́lọ́wọ́. Àwọn wo làwọn tó ń dáná wọ̀nyí? Àwọn tí wọ́n ń ṣe first class ọba ní ilẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n ń dáná fún ẹ lọ́wọ́lọ́wọ́ yìí. Gbé gbogbo plans tó o bá ní gbé sẹ́gbẹ̀ẹ́ kan lásìkò yìí. Kọ́ má bàa rán ẹ níṣẹ́ tó o fi ní padà dé mọ́. Ìyẹn àwọn first class ọba Yorùbá ni mò ń sọ o. Àwọn tí wọ́n fún ní title imperial majesty wọn yẹn. Àwọn ni mò ń sọ̀rọ̀ nípa. Kọ́ má bàa rán ẹ níṣẹ́ tó o fi ní dé mọ́. Kọ́ má bàa rán ẹ níṣẹ́ tá ò fi rí ẹ mọ́ Sunday. Wò mí, àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí lásìkò yìí wọn ò fẹ́ gbọ́ ohun tí wọ́n ń pè ní self-determination. Ìyẹn lè kóòtù òjíire. Your primary mission nínú ayé lásìkò yìí Sunday òun ni láti kó àwọn ìran ẹ̀, àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ Yorùbá láti kó wọn lọ sínú òmìnira. That's the primary thing tó padà wá ṣe nínú ayé. Ìyẹn lásìkò yìí. Ìwọ náà mọ̀ pé òṣè bá tó ayé. Torí kò kì í ṣọmọdé nú ẹ̀dá. Ìwọ. Bẹ́ẹ̀ni. Ohun tó dẹ̀ padà wá ṣe yóò dẹ̀ di ṣiṣẹ́. Àgà ọba ló bá di fádí àràbùdí hanga ọ̀gá. Aroba dali abise dare for the honikada. What do I mean? Say o liria fadi. Ya o gidamba o disafa do riagadewa. Bẹ́ẹ̀ni. Ìwọ. Òmìnira. Àwọn ọmọ kóòtù òjíire kò ní ṣẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ni. Lọ́lá gbogbo àwọn ẹ̀mí àìrí tí wọ́n ń jọba ní wákàtí nínú ayé. Lọ́lá ìṣẹ̀dá àtàwà èmi ọba Ewúlọ́mí
èmi arúgbó ọkùnrin náà tí gbogbo òrìṣà ń pè bọ̀. bẹ́ẹ̀ ni Yorùbá ò ní gba òmìnira lẹ́yìn ẹ̀, iṣẹ́ tó padà wá ṣe nìyẹn. Òmìnira ìran Yorùbá ìwọ la fi rán, ṣùgbọ́n lásìkò yìí lọ tọ́jú ara ẹ̀, lọ tọ́jú ara yìí, this body, this container, this avatar, lọ tọ́jú ẹ̀ sí ibì kan, lọ preserve ẹ̀, torí ara yìí náà ló máa nílò láti gbé àwọn ọmọ kóòtù òjíire wọnú òmìnira. Nítorí pé in the end Oòduà nation, kò sígbà tí máàkù ò ní kú lọ́rọ̀ náà, kò sígbà tí Yorùbá ò ní gba òmìnira. Ibi torílẹ̀-èdè yìí ń lọ náà nìyẹn. A ti gba ọmọ yìí ní àmọ̀ràn ní ìgbà kan rí, ìyẹn the current ààrẹ orílẹ̀-èdè yìí Ahmed Tinubu. Níbẹ̀ la sọ fún ibẹ̀ kò sọ́nà Àbújá lórí ọ̀rọ̀ Nàìjíríà, kò sẹ́ni tó lè tún Nàìjíríà ṣe. Ibẹ̀ la ti sọ ọ̀rọ̀ náà wípé Nàìjíríà ò lè dá. Bẹ́ẹ̀ ni, nítorí pé ohunkóhun tá a bá pilẹ̀ lórí irọ́ kì yóò dúró. Orí irọ́ ni wọ́n ti pilẹ̀ orílẹ̀-èdè yìí. Ládẹ gba ọmọ náà ní àmọ̀ràn wípé the solution to the many problems of Nigeria is disintegration, or if you like, separation. Kò sọ́nà Àbújá, kò sẹ́ni lè tún Nàìjíríà ṣe. Orí ibú wọn fi pinlẹ̀ orílẹ̀-èdè yìí, irọ́ ni wọ́n fi pinlẹ̀ rẹ̀. Kò sígbà tí Biafra ò ní lọ́nlọ́ ẹ̀, kò sígbà tí Àrẹwà tí ò ní lọ́nlọ́ tiẹ̀ náà. Ìwọ wá ní ẹni tá a fi rán ilẹ̀ kóòtù òjíire, lọ fira ẹ pamọ́ lásìkò yìí. O nílò ara yìí láti jíṣẹ́ náà, má jẹ́ kí wọ́n pa ara náà. Amọ̀pẹ́ mi ò lè kú, wọn ò lè pa ẹ̀mí, ṣùgbọ́n ara yìí o nílò rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Sunday, ilẹ̀ o. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.